Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba òfin, ọba àṣẹ, ọba ìkìlọ̀. Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá a kà sílẹ̀ wọ̀nyí ó jẹ́ ń tọ́lọ́run lágbára lé lórí. Ọlágbára òfin, ọlágbára kó pàṣẹ lórí òfin ọ̀hún, ó sì lágbára ìkìlọ̀. Bàbá wa wo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá a kà á lẹ̀ wọ̀nyí, gbogbo ẹ̀ làwọn ọmọ ànábì Adam ti takò nítorí ipá àmọ́ lọ́lọ́hun àti ẹ̀dá màmá. Gbogbo ohun tí èso ọlọ́run lókùtà ń pè lọ́lọ́hun. Ọba tó sì dáwọ́ yìí òun la láre àbí ká pè ní aláre lórí gbogbo ohun tó dá. Bó ti láre lórí àwọn ọmọ ànábì Adam, bẹ́ẹ̀ náà ló láre lórí gbogbo àwọn nǹkan yòókù tó dá. Àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá wọ́n ti sọ̀rọ̀ sẹ́kù wọn ọ̀sọ́tàn. Wọ́n ní èyí wù á wí, wọ́n ní tọ́lọ́hun láṣẹ. Tọ́ kò wá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ pé tọ́lọ́hun láṣẹ láàmà lo ayé bá ti ń lò yìí ní gbogbo ẹ̀ wọ́ sọ̀tún lọ́wọ́ sósì, gbogbo ẹni ọgbọ́n lánàá ó ti dòmùgọ̀. Gbogbo ẹni tí ayé ń pè lólówó tẹ́lẹ̀ àwọn náà ti sá pamọ́, kódà bówó ọwọ́ wọn ọ̀tán. Wọ́n ti mọ̀ pé báwọn bá farahàn gẹ́gẹ́ bí olówó, báwa tálíkà bá rọ́ọ̀lù wọn, owó ọ̀hún ò ní tó gbogbo wa náà, àwọn náà ó sì padà dólòsì. Tọ́ kí ló dá wàhálà yìí lẹ̀? Ẹ̀yọ́ jẹ́ abira wa léèrè, bẹ́ẹ̀ mi ṣe bí ó léèrè, ìwọ náà bẹ ní súnmọ́ léèrè, kí ló dá alẹ̀? Ntọ́ dá alẹ̀ tí ò jí olójútu mọ́, òun náà ni àìmọ́lọ́hun lọ́lọ́hun, àìmọ̀póhun lọ́sẹ̀dá wa, àìdámọ̀póhun lọ́ba àná, òun lọ́ba àjẹta, òun lọ́ba tí ìyípadà ò ní bá láéláé. Nígbà tá a wá dámọ̀ yìí, ayé tá a wá wà ń bẹ̀ láwá fọwọ́ pàtàkì mú, òun tó sì dá nǹkan rẹ̀ ò fọwọ́ pàtàkì mú nǹkan ẹ̀. Nígbà tí ó rán ànábì Adam alayhi salatu wa salam àtìyàwó ẹ̀ tí ó dá padà sórí ilẹ̀ ń tó dágbére fún ẹni pé ẹ sọ̀kalẹ̀ orí ilẹ̀, ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn fún ẹni pé ẹ sọ̀kalẹ̀ ẹ máa lọ ọlẹ̀ ẹ lògbà díẹ̀ ń bẹ̀. Bàbá aláwa ló sọ léyìí fún àtìyá aláwa, àwa sì wá débẹ̀ lábá sọ bẹ̀ di ààyè ìjókòó, àwa sọ bẹ̀ di bí a ti sinmi. Bàbá ó lè sinmi, owó tó o ní yìí ò ní jí o sinmi, bẹ́ẹ̀ sì ni wọ́n bàbá náà òsì tí ó ta ọ́ yìí ò ní jí o nísinmi. Bàbá olóòrí ṣe apadà wá ta rírí ṣe sí ọ, rírí ṣe ọ̀hún náà ni ò ní jí o nísinmi. Bàbá ọlọ́run lálàáfíà, àlàáfíà náà ń bọ̀ ọlọ́run taari ẹ̀ sí ọ yìí, orí pé wọn náà ò nísinmi. Tọ́lá làáfíà òun lọ́wọ́ àdí fíafíà mọ́ ọ lọ́wọ́ yìí, gbogbo sẹ́lò ti fi ṣe tọ́kàn kan wá dúró déédéé máa ń bẹ̀. Kọ̀ wáyé ká yẹra wa wò, ayé tá a wá mú pàtàkì kìí ṣe nǹkan pàtàkì. Ọlọ́run tó dáyé ò sí ní ààyè pàtàkì, àfọwọ́bàfílẹ̀ ló pé ẹ lọ ẹ padà. Àwa débi àjókòó àfẹ̀yìntì kìí ṣàyí téèyàn ti fẹ̀yìntì. Bàbá o sì pẹ́ ti dé sinmi, bàbá lòun ti dé sinmi báyìí, ọmọ bí ó ti sinmi. Pàtàkì tá a wá máa yí ọ̀hún ló kó wa wàhálà. Ọlọ́run wá ń ránṣẹ́ sí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run ní wà nẹ́bì, àìnílẹ̀ ákà ìlọ́sà àwọn èèyàn rẹ bẹ́ẹ̀ ló jẹ́ wọn wọ́wọ́ máyé, àbí ni ò jẹ́ wọn dáyé mà, àbí ni ò jẹ́ wọn mọ̀ pé gbàdí ẹ̀ la ni wọn lò ń bẹ̀. Gbogbo ohun tí a bá sì kó jọ wọn ò ní irú kan wá bẹ́mi Ọlọ́run ń bẹ̀. Èyí ti jẹ́ tí a fọwọ́ pàtàkì máyè, Ọlọ́run ní ebi mo fàpèjúwe lélẹ̀, ìwọ ànábì sọ fún wọn.
nínú ọ̀rọ̀ alukurani tó ń sọ báyìí pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فصبح هشيما تذره رياه وكان الله على كل شيء مقتدرا. المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا. صدق الله العظيم. ọlọ́run sọ fún ànábì wa Muhammad ọlọ́run ní ayé la ilaha illallahu muhammad rasulullah sallallahu alayhi wa sallam. ọlọ́run ní ayé tẹ́ ń wò yẹn ayé ìtànẹ́ ni àbí ti jẹta ti jẹrin ni àbí tí ń bọ̀ lọ́la tẹ́ẹ̀mà. ọlọ́run ní wadrib lahum masalala ayati dunya. ọlọ́run ní mo ti fàpèjúwe ayé lílẹ̀ fún wọn ìwà nẹ́bí kí ni ń dà wọ́n láàmú kí wọ́n fẹ́ dà kí lẹ́nìkan ò ti darí. àwọn ìjẹta wọn lé ayé wọn ò rí bá àwọn ìjẹta àwọn náà ti padà tún dolù sí àbí ọwọ́ wọn tẹ ayé ń gbà náà wọ́n lò àwa wò wọ́n pé wọ́n ṣe wọ́n mú jẹ wọn ò mú jẹ ọlọ́run ní wọn ò ní mú jẹ wọ́n gbà lọ́wọ́ wọn apàdà wá gbà ẹni àgbàtọ̀wọ́ ẹ̀ tán òun náà ń gọ ni. tọ́ ọlọ́run ní ìgbésí ayé wadribu lahum masalala hayati dunya. ọlọ́run ní mo ti fàpèjúwe ayé lélẹ̀ fún wa kí ló ń ṣe wọ́n àìnílàákàyè ló ń ṣe wọ́n ní àbí tí wọ́n jẹ ní òjé wọn ọgbọ́n. ọlọ́run ní mo sọ pé kàmáìn anzalnahu minas samai. mo ti sọ pé àpèjúwe ayé náà ó dà gẹ́gẹ́ bí omi tí mo ń sọ kalẹ̀ láti sánmà ni bí gbà mo bá rọ òjò láti sánmà mo wá rọ òjò yẹn nìyẹn fatalata bihi nabatul ardi àtomi ọ̀hún àti irúgbìn tí ń bẹ nínú ilẹ̀ àti ilẹ̀ náà máa wá dà wọ́n rú mọ́ra wọn. ìdàrú mọ́ra wọn wọ̀nyí nígbà tí omi náà bá sọ̀kalẹ̀ láti sánmà gbogbo bí a bá gbin àgbàdo sí àgbàdo ahù ń bẹ ibi tá a gbin àgbàdo sí bàgbàdo bá ṣèèṣì bọ́ọ̀lẹ̀ ń bẹ adi nǹkan tó hù nítorí pé mo ti da ilẹ̀ àtomi àtèpẹ̀ àtàwọn arúgbìn ibẹ̀ mo ti dà pọ̀ mọ́ra wọn nípa àdàrú mọ́ra wọn wọ̀nyí gbogbo àwọn oríṣiríṣi nǹkan ni ó máa wá jáde nínú ilẹ̀ náà èyí tó ṣe é jẹ yóò hù èyí tí ò ní ṣe é jẹ yóò di nǹkan tó hù. ọlọ́run lémi ọlọ́run ọba agbára yìí lọ́wọ́ mi lọ́wọ́ èmi ni mò ń ṣe bẹ́ẹ̀ fàátẹ̀lẹ́tẹ̀ bíi nabatul ardi. ọlọ́run ni wọ́n wá da gbogbo ẹ̀rú mọ́ra wọn máa wá dà pọ̀ àwa di tí ó padà máa wá hù bọ́bá wá hù ọ̀hún èyí tẹ́ jẹ ń bẹ̀ èyí tẹ́ ní jẹ èyí tó dùn èyí tó korò ń bọ̀ ọba yẹ èmi ọlọ́run ọba fàṣùbà sí máa ń bọ̀ ọba tún yẹ èmi ọlọ́run ọba máa tún ní kinní náà tó ti ń bẹ ń tutù tẹ́lẹ̀ kó tún padà di gbígbẹ tẹ̀síìrù ríyáhù
ọlọ́run níbo ti wá wọlé ọpẹ́ tó yọ padà wá di ní tàtẹ́gùn ọwọ́ afẹ́ atẹ́gùn àwa gbé lọ ilẹ̀ àwa amáyáwó ibi agbésù sí ànírísù mbẹ̀mọ́ ibi àgbàdo sí atẹ́gùn àgbé lọ ibi àgbẹ̀ ọkà bàbà sí àwa di ilẹ̀ tọ́mọ́kò dèrè la ilaha illallah muhammadu rasulullah. ọlọ́run ní báyìí ti rí nìyẹn bọ́bá wèmí ọlọ́run ọba máa taari ẹ̀ sẹ́yìn gbogbo ayé a máa pariwo ẹ̀ bọ́bá sì wèmí ọlọ́run ọba máa tún fa kínní ọ̀hún máa tún ní yóò le fóun náà kódà bí ọba sọ kó le fóun gbogbo ayé ní òrì lára rẹ̀ kó ti le fún ọlọ́run lémi ọlọ́run ọba èmi ni mo ní ayé bí ayé sì rí nu èmi tí mo ní kí nǹkan ó hù nu lẹ̀ tí mo da omi pọ̀ mọ́ irúgbìn lẹ̀ tí gbogbo ẹ̀ wá dàpọ̀ mọ́ra wọn tí wọ́n ń hù lọ́tún tí ń hù lọ́sì tọ́wọ́ àhù náà padà tán tó wà ń tútù ń bọ̀ ọpẹ́ mu ní ó di gbígbẹ ń bọ̀ di gbígbẹ tán mo ní kátẹ́gùn ọ̀fẹ́ kó gbé lọ bọ́rọ̀ ayé ṣe rí nìyẹn bàbá fọyín lé yín lọ́wọ́ wọ́n lérò páwọn ẹnìkan ò ti jẹ́ rí wọ́n ti jẹ́ rí wọ́n jẹ́ ṣáájú ẹ̀ rí àwọn kan jẹ́ tá a gbó kọ wọn ìwọ náà gbó kọ àwọn ẹnìkan. ó kọ rẹ tó wá ń jẹ́ káyé ọmọ gbọ́ ní ìsìn tọ́lọ́hún ní káyé ọmọ gbọ́ yẹ kọ́ bọ̀ ọ́ lẹ́rù ọbọ̀ ọkọ̀rọ̀ osunkun sọlọ́run lọ́rùn pọ́lọ́hún ọbẹ̀ èdè ní ọ́ gbogbo èyí tó ń ṣe yìí ó ti ṣerú ẹ̀ fáwọn ẹnìkan rí wọn ọ̀padà gbúrò wọn má ṣe tèmi bẹ́ẹ̀ o a sọ fọlọ́hún bẹ́ẹ̀ ṣùgbọ́n bàbá ò ronú ẹ̀sìn kòkòrò ni ẹ gbé ọgùn lọ wọ́n ń sọ̀pà kọlùké ń pè ó sírù rẹ kò sírù rẹ ládùúgbò ọ̀la fi wọ náà àfiwọ́ náà nípa báyìí ọlọ́run lémi ọlọ́run ọba wa kana Allahu ala kulli shay'in muqtadira. alukurani lórí ọlọ́run ọba tá a ròyìn rẹ̀ yìí tó ń ṣe àwọn sẹ́wọ̀n yìí muqtadiran ala kulli shay'in alágbára ní í ṣe lórí gbogbo nǹkan tó bá pé ó máa rí bẹ́ẹ̀ ni ó máa rí bẹ́ẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀ a sì máa jẹ́ bẹ́ẹ̀ bọ́ bá pé ó máa jẹ́ bẹ́ẹ̀ má gbogbo lẹ́yìn ò lè pé ó máa jẹ́ bẹ́ẹ̀ òun ló lágbára òun ló nípò òun ló làṣẹ ìkìlọ̀ lọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ lẹ́yìn náà ọlọ́run ní al-malu wal-banuna zinatul hayatid dunya ọlọ́run lọ́wọ́ wá rí alimalu ìwà nẹ́bí sọ fún wọn pé dúkìá wọn tí wọ́n kójọ wọn yìí owó tẹ́ ẹ níwọ̀n yìí àbọ́lá tẹ́ ẹ níwọ̀n yìí ilé tẹ́ ẹ kọ́ wọn yìí ipò tẹ́ ẹ níwọ̀n yìí ọlọ́run ní gbogbo ẹ̀ pátá àbí ìwọ kọ́ ẹ̀dẹ̀ tí ń rọkọ̀ ojú omi bí ẹni ra mọ́tò nísìn ẹnìkan ò rówó mọ́tò lẹ̀ ìwọ ń rọkọ̀ ojú omi ọwọ́ ń gbádùn yà ọ dàbí ẹni pé o ṣírú ẹ àbí ọ̀ ń kọ́ ilé káàkiri bó ti wù ọ́ ọ̀pọ̀lọpọ̀ ilé ni wọ́n ti kọ́ fún ọ tó tí ì débẹ̀ tó sani wọn máa kọ́ lọ ẹnìkan sì ń wábi tí ó ti kọ́ yàrá kan tí ó máa gbé kò tí ì sọ́nà o sì ronú o ní fẹ́ gbọ́rú ọ̀rọ̀ ẹni tí ń fẹ́ kọ́ yàrá kan tí ò tí ì rí kọ́ yìí ọlọ́run ní alimalu ọlọ́run ní dúkìá tẹ́ ẹ ní owó tẹ́ ẹ ní ilé tẹ́ ẹ kọ́ mọ́tò tẹ́ ẹ rà ọlá tẹ́ ẹ ní ipò tá a gbé yín sí wàlbànúnà àtàwọn ọmọ tá a fún yín àwọn ọmọ tá a fún yín lówó tẹ́ ẹ tọ́jú wọn tí wọ́n lọ lóyìnbó tí wọ́n dé tí wọ́n náà wá di bàbá dókítọ̀ ó di bàbá pòfẹ́sọ̀ ó di bàbá lọ́ọ̀yà la ilaha illallahu muhammadu rasulillah sallallahu alayhi wa sallam ọwọ́ àwòrán rẹ̀ pé kò sẹ́ni tó tó ọ máa ọlọ́run ní gbogbo nǹkan wọ̀nyí sí nẹ́tòlá àyàtì dúníà ọlọ́run lọ́sọ̀ ayé ni mo fi ṣe fún yín ọ̀ṣọ́ ayé ni gbogbo ẹ̀ jẹ́ ẹ wò ó dáadáa ọ̀ṣọ́ ayé ni ó dàbí ọmọ tálíkà tó lọ ilé ìwé tó jáde ó wá jáde tán iṣẹ́ tí ó rí ni wọ́n bá fi ṣe mánìjà wọ́n wá fi ṣe mánìjà wọ́n dírẹ́sì ilé fún gbogbo ń téèyàn lò ní bẹ́ẹ̀ nù ilé náà ọ wá pẹ́ lẹ́nu sẹ́nà fa odidi 30 ọdún ló lò ń bẹ̀ wọ́n bá wá ní ọlọ́ọ̀rẹ́ fẹ̀yìntì gbogbo ọgbà tí ń bẹ lẹ́nu iṣẹ́ ikọ̀ rántí kọ́ra sí àtàrà rẹ̀ kọ́ra tébù tara rẹ̀ kọ́ra tẹlifíṣàn ara rẹ̀ kọ́ra fíríjì ara rẹ̀ ọ wá yá náà
pẹ̀lú àìra fíríjì ara rẹ̀ débi pé yóò tiẹ̀ wá rántí ralẹ̀ tí ó fi kọ́lé tara rẹ̀ ọwọ́ adẹ̀yìn 30 ọdún wọn làwọn ní ọ̀lọ́ fẹ̀yìntì ìfẹ̀yìntì rẹ̀ ńgbà náà yóò wá padà agboolé wọn la ilaha illallahu muhammadu rasulillah sallallahu alayhi wa sallam ọlọ́run ní báyìí ti rí nìyẹn sinatul hayati dunya ọlọ́run ní oṣù ayé ni walbakiyatu sọ́ọ̀lá etí ò wá dáa jù tí sẹ́kù dáadáa tí padà wá sẹ́kù fẹ́ dá lẹ́yìn ìgbà tó ti pẹ́ lẹ́nu iṣẹ́ bẹ́ẹ̀ ó náà ní gbólóhùn dáadáa nígbà tí ń bẹ lọ́fíìsì ọ̀hún ǹjẹ́ nígbà tí ń bẹ ǹjọ́ lóore ǹjọ́ ṣàánú àwọn èèyàn wọn a máa wá fi ṣàdúrà fún wọn ní lágbájá bí ò bá jẹ́ kó ti fẹ̀yìntì bàbá dé ọ́fíìsì rẹ̀ báyìí yóò ti ṣáájú wa gbogbo ń tá a bá wà náà ni yóò ti ṣe fún wa. gbólóhùn tí ó máa wá kú fún tí ó máa wá jàǹfààní fún un náà làwọn dáadáa tó ṣe ń gbà tó wà nù ọ́fíìsì náà àfihàn jẹ́ mínísítà kò ṣiṣẹ́ kankan ọkàn gbóyè lérí bíi ara ni àfijẹ́ kọmíṣánná àgbọ̀ ààyè ibi tó gbé ṣiṣẹ́ tá a gbé fún un dáadáa owó tí ó gbà jìbìtì tí ó lù ntí ó kó jẹ ńlọkù tí ń lépa káàkiri ńbẹ ọlọ́run ní òun ọlọ́run ọba etí ó ṣẹ́kù dọ́dọ̀ òun ọlọ́run ọba albakiya tó sọ̀la ọlọ́run lè tó jẹ́ dáadáa náà ni ó jẹ́ ntí ó ṣẹ́kù lọ́dọ̀ èmi ọlọ́run ọba ìrun yín àwẹ̀ yín sàká yín ìṣesí yín láàrin ẹ̀dá ẹgbẹ́ yín kí ni tẹ́ ẹ ṣe tó dáa lọ́dọ̀ àwọn èèyàn kí ni lẹ ṣe tó dáa táwọn èèyàn ó fi ròyìn yín sí dáadáa bó o lẹ ti ṣe lo ọ́fíìsì ọ̀hún gbà tẹ́ wà ń bẹ̀ ọlọ́run ní ń ta wíwọ̀n yìí khairu inda rabbika thawaban ọlọ́run lóun nìkan ló dáa jù lẹ́san dáadáa níwájú ọlọ́run ńláàrí kọ́ọ̀lẹ̀ ń dáadáa níwájú ọlọ́run fún ọ wa khairun amala òun náà sì la gbẹ́kẹ̀lé dáadáa tó lè máa nílẹ̀mí pé tó o bá déwájú ọlọ́run ọba ọ padà wá bá dáadáa náà pàdé níwájú ọlọ́run ọba pé dáadáa tó o ṣe ń gbọ́ wà ń bẹ̀ ọmọ pé o sòótọ́ òótọ́ tó o bá ṣe yìí náà yóò máa jẹ́wọ́ náà lẹ́rìí ẹ̀mí rẹ̀ yóò máa sọ fún ọ pé dáadáa ló ṣe nígbà tó o wà ń bẹ̀ ṣùgbọ́n bọ́ ọ bá ṣe yìí dá èpè ní ọ̀tọ́ sí ọ bọ́ ọ bá wà ń bẹ̀ àtìgbà tó o sí ń bẹ̀ má ìwọ náà máa ń tó ẹ̀kọ́ tọ́ sí ọ tọ́ ètò padà wá pàdé níwájú ọlọ́run òun ni ẹ jẹ́ ká dúró tì òun ní nǹkan pàtàkì ọlọ́run kó wọlé aṣáájú ẹ̀dá lọ́mọ́sá jábá dáadáa pàdé bí tá ń lérò pa ti gba láàdá lórí gbogbo wàhálà tá a bá sí lọ́run dákun wọlé aṣáájú ẹ̀dá lọ́mọ́sá fi lé wa lọ́wọ́ abarikọ́ra bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين